Adele Asu, Samosangudu, òtítọ́ ni o. Lọ́jà àwọn àpá wà ó ní àbàdo kan. Àkànlọ màmá wọn tọ́ta bá ń rí ẹni tó ti gà lábùkù máa ń wá. Ọ̀rọ̀ tí tọ́ta máa ń nílò gbé sánà ló fàtà tàbí tọ́ta òfìsí ní. Aya rere nìyẹn o. Ẹni ló bá dìbò wá sáyé. Kòwé àlàbí. Kòwé. Nínú ọ̀nà ẹjọ́ bàbá mi mo jọ o. Àwọn ènìyàn kan lè o. Àkànlọ màmá wọn tọ́ta kan wí. Ẹni tó ti gbà lábùkù máa ń wá. Ọ̀rọ̀ tí tọ́tọ́lá ní ìgbè dání. Ló tọ́ta bàbí tọ́ta òsì sí ní. Ó múra ọ̀kan lọ́mọ. Àtọ́lọ́lọ́ òmùra kàkà ní. Ó múra ọ̀kan lọ́mọ. Àtọ́lọ́lọ́ òmùra kàkà ní. Ó múra ọ̀kan lọ́mọ. Umura katanama, atalallahu umura katani, atalallahu umura katanama, atalallahu umura katani, ya kalama, ya kalama,
gbogbo ayé ló mọ̀ pé àdúrà ló jẹ́ òní tí n fi ní ìmọ̀ ní ikú ọjọ́ mẹ́ta àmì. Oníbàjẹ́ láíláí, oníbàjẹ́ láíláí, oníbàjẹ́ láíláí, oníbàjẹ́ láíláí, oníbàjẹ́ láíláí, oníbàjẹ́ láíláí, oníbàjẹ́ láíláí. Yáà, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láí àti láí àti láíláí, ìmọ̀ràn táwọn ọ̀dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ wa lórí. Fún wọn tó wáyé pé o ṣẹ̀ṣẹ̀ join program ilé mo ti ń bá bọ̀ tẹ́lẹ̀, but nítorí pé flagging pọ̀ lẹ́sìn stop ẹ̀ àti pé app tí mo fi ń ṣe program yẹn network yẹn ò gbé dáadáa tó yẹ kí n stop ẹ̀. So that wọ́n tó wáyé pé orí ilé ìlú join wa gbìyànjú àti lọ wo èyí tí mo ti kọ́kọ́ ń bá bọ̀ tó yẹ ìyẹn lọ́rọ̀ bí máa fi yé ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nu lé lẹ́lẹ́kejì òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní zone 2 lánàá. Today is on the 19th of January 2024. Ìní ni 19th of January 2024. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní zone 2 lánàá on the 18th of January 2024. Ìṣẹ̀lẹ̀ yẹn mo fẹ́ mẹ́nu lé ní network yẹn fi bàjẹ́. Kí wá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá? Òun ni wípé nígbà tí mo rí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀, normal thing mi ò kà á fún. Torí pé mo rí gẹ́gẹ́ bíi pé àtọmọ ìgboro mo fìdí àpérò ẹ̀ máa ṣẹlẹ̀. Torí pé àwọn nǹkan tá à ń fà lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà láàárín èmi àti Saheed Shittu, tí mo dẹ̀ mọ́ gbọ́ aburú tó wà lọ́wọ́ Saheed Shittu tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti Àmùdá Yusuf, mo mọ̀ wípé ó ṣeé ṣe kó máa gbìyànjú àti wá ọ̀nà kan sí kejì láti fi àtáàkì mi. Ṣùgbọ́n kíní kan tí mo mọ̀ ní wípé mo mọ̀ fẹ́ ní tọ́lọ́run ń ṣọ́ yàtọ̀ fẹ́ni tí sójà ń ṣọ́. Mo ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé kò ní fi nílẹ̀. Torí pé ìwọ̀n tí wọ́n pè ní ìgbàgbọ́, Ànábì ní àtàkùwà ònà. Ànábì ní nǹkan tí à ń pè ní ìgbàgbọ́ ibi tó wà lélẹ̀. Kò sí nínú aṣọ, kò sí nínú bàtà, kò sí nínú fìlà. Àtàkùwà ònà. Inú báyìí ní ìgbàgbọ́ wà. Ẹlẹ́ẹ̀kejì ni pé Ànábì wa jẹ́ ká mọ̀ pé man tawakkala ala Allahi fahuwa hasbuh. Volume má bínú. Ànábì ní tó gbẹ tó bá gbára lọ́lọ́run fahuwa hasbuh, Ọlọ́run máa tó. Àmọ́ wa man tawakkala ala nas, gbogbo ẹni tó bá fi sọ́jà èèyàn ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ fahuwa yakata, gbogbo irú wọn ló máa ń ní ìṣòro. Mo mọ kí ní kan dájú pé ọba tí mò ń sìn mi ò sí pẹ̀lú àbòsí. Mo dẹ̀ mọ̀ wípé ọba tó sọ fún Ànábì Muhammad wípé wà ìsíyẹn kòrú bíkàlẹ̀ yìí nà káfàrú ní ìsìbìtúkà áwòyá kìrìdúkà áwòyá kìtùlúkà wáyàmùkùrúnà wáyàmùkùrúlà wallahu khairul makirin. Ọlọ́run sọ fún Ànábì Muhammad pé àwọn kèfèrí máa gbógun ti wà Ànábì o. Àwọn kèfèrí ní ìsìlámù náà mo mọ̀ kán máa gbógun ti èmi náà.
láti pé líyìí sì ti túkà pé bó ṣe wá sí nàìjíríà yìí báwo ni kò ṣe ní jáde mọ́ àwọn fẹ́ ṣe mọ́ nàìjíríà mo ní ẹ̀ ń plé áwòyá kùrù júùkà tàbí káwọn tiẹ̀ lé kó nàìjíríà táwọn lé kó nínú òòlù áwòyá àkùrùkà tàbí káwọn tiẹ̀ jẹ́mi ẹ̀fà mi légbodò kí ló ṣẹlẹ̀ wàyẹ̀mùkùrú náà wàyẹ̀mùkùrú là ẹ̀yìn ẹ̀ bá àtẹ love like and share wọ́n sì bẹ̀rẹ̀ flagging padà o òtún sọ̀rọ̀ bẹ̀ ó sọ̀rọ̀ náà wallahu khairul mankirin kí ládùn mi sọ ó ní máìkì mi ọ̀hán máìkì mi ọ̀nù náà ebi ẹ̀ bá ti gbókè tán. báyìí kọ́ o so that mo ní ìgbàgbọ́ wípé ẹni tó lọ ń bá ń ṣọ́ wọ́n ló ń wá òkè náà. báyìí kọjá àwọn ẹ̀sìn gbọ́dọ̀ dára báyìí wọ́n ní the voice is not okay. It's good now loud and clear ó ti wá òkè báyìí so that ọkàn mi balẹ̀ wípé àdàbí tí n bá da nǹkan mi papọ̀ mọ́ ọlọ́run ni mo ràn tá máa ṣe lórí mi àbí sẹ́ pé bóyá mo bá gbójú lé nǹkan míì tó ju ọlọ́run lọ lóko tó bá pọ́ ọlọ́run nìkan mo gbójú lé ọ̀tá tó máa sáré ni ọ̀nà wà láìsàlà ọlọ́run ẹjọ́ ti wíìsì lórí ọ̀rọ̀ mi báyìí sọ ìwé èdè tó wá ṣẹlẹ̀ lánàá sọ́ọ̀rì tó ṣẹlẹ̀ lánàá yẹn ẹ mo lè sọ ní zone 2 ní òní kan mi ò rí kíní yẹn rò tẹ́lẹ̀ ọ̀ǹtìgbà tí Saheed Shittu padà wá sọ̀rọ̀ lé lórí mo wá padà wá rí wípé ọ̀rọ̀ yìí nítumọ̀ kí lẹ̀dẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ni wípé tí ẹ̀ bá gbàgbé wọ́n ti wá àtàkì ní dáadáa wọ́n ti wá àtàkì lamẹ́ríkà rí ní 2020 nígbà táwọn sọ̀rọ̀ yìí náà wọ́n wá àtàkì ní Saheed ń tẹ̀lé wọn àwọn bọ́ìsì àwọn tọ́ka kéèsì yẹn sì wà lamẹ́ríkà ọjọ́ tó lọ sí amẹ́ríkà tó ń parọ́ mọ́ lọ sí amẹ́ríkà ó sì mọ̀ pé mo wà nàìjíríà pẹ̀lú ajá kùdé táyé wo amẹ́ríkà ọjọ́ tí mo dé amẹ́ríkà ló sápò lamẹ́ríkà wọ́n bá bíbà bá ẹ̀dá ọjọ́ tó bá wà lamẹ́ríkà gbọ́ wọ́n sí amẹ́ríkà tí wọ́n bá gbé ẹ̀ because wọ́n ní first suspect mi lórí tó wá ṣẹlẹ̀ lánàá yìí náà tún tẹ̀wá kó bá rẹ̀ pátápátá torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò rí o nítorí mi kì í fò sí ẹ̀ mi ìdẹ̀ sọ nǹkan nípa ìfi pé wọ́n ti dùlẹ̀ tí wọ́n tún ló ṣẹlẹ̀ lánàá ni wípé ìtọ́kọ́ fi wá àtàkì ní amẹ́ríkà ẹjẹ́ gbèsè yẹn ṣe reference lórí àwọn tó bá máa pọ̀ sí fídíò yìí ìtọ́kọ́ wá fi àtàkì ní amẹ́ríkà ní 2020 òun lélẹ̀ ẹjẹ́ kí n pí ẹ̀ sí gbogbo ayé rí ọ̀bọ̀ sorry no. Ẹ̀jẹ̀ má bínú ọ̀ ló ṣẹlẹ̀. Ok, ẹ má bínú ọ̀ dáa pé kíní ẹ̀ òmùdélé ẹ̀jẹ̀ mi tó play. Bọ̀ ẹ̀jẹ̀ mi tó wá tó wá.
ẹ jẹ́ kí n orúkọ báńsà yẹn àtìmí ojú ẹ̀ o alọ́kọ́ọ̀tù lórí ẹ̀ o alọ́kọ́ọ̀tù lórí ẹ̀. náà eléyìí ló kọ́kọ́ ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ rí i pé orúkọ Wálé Báńsà jáde ń bẹ̀ ṣùgbọ́n àtìyànjú ọ̀rọ̀ Wálé Báńsà torí pé lórí ọ̀rọ̀ yìí mo gbé Wálé Báńsà ti kọ̀ Wálé Báńsà padà bẹ̀bẹ̀ ó dẹ̀ fura tó wọn mọ̀ kọ̀ọ̀kan nípa ẹ̀kọ́ láti yanjú yẹn àwọn ọ̀gá tí bá wà parí yẹn tó rà kó tọ́rọ̀ Wálé Báńsà mọ̀ ń bẹ̀. but kéèsì yẹn ti pẹ́ǹd ó sì pẹ́ǹd sí Amẹ́ríkà ìjọ́síjọ́ sáyidì bá máa wọlé. mo dẹ̀ ní ẹ̀rí lọ́wọ́ voice message àwọn mẹ́ta tí wọ́n sọ̀rọ̀ nípa kéèsì yẹn mo ti máa ń sọ ti pẹ́ mo ní voice message àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ ìjọ tí wọ́n fẹ́ gbéṣẹ́ yẹn fún àwọn tó wá bá mi lamẹ́ríkà mo ní voice wọn lọ́wọ́ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ kéèsì Amẹ́ríkà nìyẹn. bọ̀dì tó wá ṣẹlẹ̀ lánàá yìí sáyidì wá padà wá sọ̀rọ̀ lórí ẹ̀ pé àwọn ọlọ́pàá wá àtáàkì mi pé àwọn ọlọ́pàá fẹ́ mú mi ṣé bóyá dárúkọ àwọn ọlọ́pàá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò sáwọn ọlọ́pàá o ẹ jẹ́ kí n kọ́kọ́ fi fídíò yẹn wọ́n kọ́kọ́ gbọ́ bóyá sọ bísímìlà ẹ kọ́kọ́ gbọ́ ẹ máa gbọ́ o. ó ṣe mọ́jú ni o. ṣètìlí pé mo mọ̀ kọ́ ó sọ táìmù torí ọ̀rọ̀ yìí máa padà lẹ́yìn o ní sùúrù ó máa padà lẹ́yìn o ẹ̀yìn tó dẹ̀ máa ní ìjọba náà máa bá wa dá sí o ó ti sọ táìmù tó ṣe fún prógámù yìí tó ṣe fídíò yìí ó ti sọ táìmù o tó wá pọ̀ ọlọ́pàá ló wá bá mi ẹ máa gbọ́ o bóyá pàwọn bọ́ìsì ló wá bá mi ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ lọ ẹ̀jẹ̀ má ti sọ mo fi sí báyìí ẹni bọ̀dọ̀ má ti sọ fún mi ẹ máa gbọ́ o ń bọ̀ o ẹ ti gbọ́ lẹ́ẹ̀kan sí o àná ní 18 ìní ní 19 àná ní ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ o. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o onígbà táwọn ọlọ́pàá fẹ́ mú mi lánàá lórí rọ. mi ò sá o wàláì. ọ̀dẹ̀ ní ogọ̀ wàá jí máa ṣó kí ẹ ń sìn. mọ́tò tẹ ló ní ẹlẹ́ẹ̀lẹ́ ọ̀dẹ̀.
now ẹni bá wọn tó sọ ó tún wá sọ nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ láàárọ̀ ilé mi náà ó tún sọ bẹ́ẹ̀ lé mi náà èmi yẹn dànù gbà pé orí fóònù eléyìí ló wà ń bọ̀ láti wà ń bọ̀ ó ti wọn lélẹ̀ ń bọ̀ ó láti wọn lélẹ̀ ó tún sọ lé mi òun tún lélẹ̀. gbẹnu tán torí ní kí n tó fi gọ̀ máa fi ràn yẹn fún ọ̀dọ́ mo ti máa ń sọ fún ẹ ti pẹ́ kó o gbàgbọ́ wípé nọ́mbà 1 kò ní làákàyè báàbù làákàyè wàláyò sí làákàyè ó tún ti kó sí bóyá máa ń kó sí ọ̀tẹ̀ yẹn wàláyò tún ti kó sí mo dẹ̀ máa púùbù ẹ̀ fún ẹ̀sìn yìí o. nọ́mbà 2 ni wípé nọ́mbà 2 wà ní pé wà á rí wípé èmi ò sọ nǹkan lórí ọ̀rọ̀ mi sọ nǹkan lórí torí pé àwọn tó wá bá mi lánàá network táwọn yóò gbọ́ mi dáadáa ni ok ṣé kí ni wọ́n tó ṣẹlẹ̀ lánàá máa wá ṣàlàyé fún yín ẹ kó tó fáwọn ọlọ́pàá ló wá àtáàkì mi lóòótọ́ lódodo lánàá kẹ̀kẹ́ rẹ̀ àwọn nǹkan wá àtáàkì mi ṣùgbọ́n òun ló yẹ kí n mọ̀ pé ọlọ́pàá ni wọ́n torí pé èmi ò rí wọ́n rí ọlọ́pàá wàláhì mi rí wọ́n rí ọlọ́pàá ìdí tí mi fi rí wọ́n rí ọlọ́pàá ni wípé nọ́mbà 1 tẹ́ẹ̀bà gbàgbọ́ máa ń sọ kíní kan fún yín tipẹ́tipẹ́ pé ewúrẹ́ ò ṣe é wì láàyè ọmọ ẹranko máa dáná rú ẹni máa rẹ̀sùn àti ẹni máa tẹkùn wọn máa wọra wọn lókèrè ni tó bá tó wá sun owó ẹkùn àló fẹ́ fi okùn sọ́nù ẹkùn ṣòye yín orientation yẹn jura wọn lọ mo yẹ sọ lákòókò mo mọ báwọn kanda kan ṣe operate nínú ayé ṣòye mo mọ báwọn don ṣe operate nínú ayé mo mọ báwọn ọlọ́pàá gangan ṣe operate nínú ayé ṣòye mo dẹ̀ mọ báwọn ọmọ àti àwọn ọmọ ọ̀nù ẹ̀ ṣe operate nínú àti àwọn tó wọ́n wá lánàá yẹn àti ni wọ́n mo lè máa kúrò pẹ̀lú wọn sí àti ni wọ́n ṣùgbọ́n ìwọ tó wá sí àti yẹn ó ti fi kó bọ́ ọlọ́pàá torí pé ihun tó ṣẹlẹ̀ lánàá màá jẹ́ kẹ́yìn èèyàn gbọ́ àfi ṣúà bàbá tó gba góòlù lọ sí zone 2 lánàá mo tẹ̀lé wọn lọ mọ́tò tí ó gbé bàbá tó gba góòlù lọ ó jẹ́ mọ́tò tí mò ń lò nínú mọ́tò tí mò ń lò bọ̀ mọ́tò bàbá tó gba góòlù èèyàn kan gbé wá ọ̀tọ̀ lẹ́yìn tó gbé wá bọ̀ nígbà tí mọ́tò yẹn dúró bàbá tó gba góòlù mọ́tò yẹn padà wá sọ́dọ̀ sí mi mo dẹ̀ gba mọ́tò mi èmi ò lè jókòó sílé kí má mọ tó ń ṣẹlẹ̀ tó tù mo dẹ̀ lọ síbẹ̀ bí mọ́tò yẹn ti dúró bàbá tó gba góòlù àwọn bọ́ìsì tí wọ́n tẹ̀lé àwọn ọmọ àjàlá wá fídíò wọn wà o gbogbo wọn fídíò wọn ti wà lọ́wọ́ mi o gbogbo àwọn bọ́ìsì yẹn fídíò wọn ti wà lọ́wọ́ mi ó jura wọn lọ ṣíṣe yẹn jura wọn lọ so that àwọn bọ́ìsì yẹn ti máàkì mọ́tò yẹn but wọn ò understand mọ́tò yẹn dáadáa ní ìgbà tí mo padà síbẹ̀ mo páàkì sí àárín àwọn bọ́ìsì yẹn wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ gbogbo àwọn bọ́ìsì yẹn àwọn kan wà nínú mọ́tò wàrà rẹ̀ bíi kórópè báyìí àwọn kan ń ṣàǹfààní ìdíkiri ọmọ àjàlá tó ń ṣe agbèrò tó wà ní Lagos Island òun ló mobilize àwọn bọ́ìsì yẹn wá síbẹ̀ lánàá mo dẹ̀ mọ̀ pé kò sí kan tó torí ẹ̀ mobilize àwọn bọ́ìsì yẹn wá kò nítorí tèmi náà ni
wọ́n wà nínú mọ́tò yẹn mo pààkì sáàárín wọn ọlọ́run ló wájà iná ní báyìí ní àìdí ìsàdán wà mí kálífì ìsàdán ọlọ́run lò fún wọn wàláì tàláì mo wà nínú mọ́tò yẹn more than 3 hours kódà more than 4 hours mo dúró sí mọ́tò yẹn èmi àbúrò mi dírẹ́fà àti ìkan náà bọ́ọ̀lù tó máa ń tẹ̀lé mi àti ìyàwó mi ajáfùdí torí pé mọ́tò ńlá tó gbèrò dáadáa káwọn èèyàn gbọ́ mi. mo wà nínú mọ́tò yẹn mo ń wò wọ́n lọ báyìí wọn ò rí mi mo wà nínú mọ́tò mo ń communicate nígbà tí bọ̀bọ̀ tó ń pè ní ayé ń ṣe yẹn ẹ ti mọ̀ bọ́ táyé ń ṣe yẹn tó ń pè ní ayé ń ṣe òun yẹn ìyẹn ń lọ ń bọ̀ mo ti rí pé jàlábíà tó wà lánàá sáré lọ ra jàlábíà nítorí pé kò mọ sí já létẹ̀ lára jàlábíà. bọ̀bọ̀ yẹn kúrú gan o ó kúrú gan nínú ayé o bọ̀bọ̀ yẹn kúrú mo dáhùn gbogbo ayé wọn lọ ń bọ̀ ìbá ṣe wá gba ìwọ kiri nínú ayé mo wà ń bẹ̀. nígbà tó wá di wípé ó tó bí 4 hours ṣẹ̀mọ̀ ìyẹn ti pẹ́ nínú mọ́tò mo wíṣ pé mo fẹ́ lọ ìsì ara mi ti kàn wájú kan èmi náà kẹ̀kẹ́rẹ́ mi ò dá lọ èmi náà tún ní àwọn surveillance tó wà ní street mo kó àwọn surveillance sí street bọ́sẹ̀ gbọ́n lé ọkọ̀ náà gbọ́n lé àlè ó jura wọn lọ. sáyìnì wà ló ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run gbé ẹ pàdé wèrè tó ju tiẹ̀ lọ tó gbọ́n mọ́ voice malami tó sọ fún àfáà tó wà ní tọ́kì yẹn ó ní ẹni tó bá máa wí sáyìnì máa ní bá orientation tó máa yà ó ju àwọn lọ orientation yẹn pọ̀ gan tó wà nílẹ̀ gan ni tó pọ̀ gan tó ti ń bá tó sick ọpọlọmọ ọpọlọ òní ẹ̀ ń sùn èdè kan ti fi àwọn ẹna mẹ́ta ní wọn ẹ̀yin gbé máa lọ ẹ máa bọ̀ mo fẹ́ drive kó níbẹ̀ yẹn báyìí mo kàn pé kán àwọn surveillance mi ni máa jáde o ẹ dúró síbẹ̀ mọ́tò tó bá tẹ̀lé mọ́tò yẹn ẹ jẹ́ kí n mọ̀ ọwọ́ tí mo jáde mo rí kórópè white yẹn kórópè táwọn boys yẹn wà mẹ́ kórópè yẹn tẹ̀lé mi kó lè mọ̀ pé mo ká yín tán kórópè yẹn tẹ̀lé mi but ṣẹ́ni kan tó yẹlẹ̀ ni pé wọ́n ń wo mọ́tò yẹn pé mọ́tò yẹn ò paná for the past 3 hours yẹn paná mọ́tò mo wà ní mọ́tò yẹn mo wine up tíntẹ́ẹ̀dì mi ò paná mọ́tò but àwọn boys yẹn ò pé mọ́tò tí ò paná ìtẹ́kùn lè wá tó bàbá tí ó gba góòdì láàárọ̀ yìí wọ́n tún wọ́n lè súnmọ́ mọ́tò yẹn wọ́n lè súnmọ́ oh my god táwọn èèyàn ń gbádùn mi ṣá. wọ́n lè súnmọ́ mọ́tò yẹn because tí màá ti kọ́ lọ́wọ́ lo jà láàlá ẹ̀ lé wọn lórí ni èmi tẹ̀ ń wá mo wà láàrin fún 3 hours more than 3 hours more than being close to 4 hours tó mọ̀ kí mi náà ní problem but èmi ò sọ pé kò sẹ́ tọ́lọ̀pàá ò lè invite but ẹ má lè lo police harassment fún mi tí ọlọ́pàá bá invite mi before yesterday on the 18th ká ní pé mo ti rí invitation ọlọ́pàá rí láyé mi kí n má ṣoríire ọlọ́pàá kò invite mi rí ọlọ́pàá kò pè mí rí ọlọ́pàá kò náà wá mi rí kódà níjọ́ tí mo rí post kan lórí péèjì bọ̀dá àjàlá wọ́n ní kó wọ́n wá mi mo pè wọ́n mo ní sẹ́yìn wá mọ́ náà wọn ò wá mi wọ́n ti pọ̀ tí ò wá mi mi ì rẹ́ ní invitation ọlọ́pàá kò pè mí so that mo free láti lọ sí zone 2 bọ́n mi kàn ní wọlé torí pé wọ́n invite mi nínú ilé. àtàwọn sẹ́yìn bí mo ti jáde tí koróko yẹn tẹ̀lé mi mo kàn sọ fún kan náà boys yẹn pé máa watch nígbà tí mo débi under bridge yẹn mo gbé koróko yẹn mo mọ̀ọ́mọ̀ ga sọ fún koróko yẹn kókó kọjá mo mọ sáìtì mọ́tò yẹn dáadáa wọn kú dẹ́n tó wà náà yẹn after that mo wá bọ́lẹ̀ mo wọ ìwòrò sóbò kan nínú àwọn bíi mẹkáníìkì mo ṣàwádìí kan mo lọ yanjú ara mi bẹ̀. On getting back to the car mo suspect pé márùwá kan náà ó padà káàsì. The God man boys wà ní márùwá yẹn tó wọṣọ white yẹn volume yóò àwọn òkè náà
wà tí gbọ́ ògbọ́ náà nìyẹn. Márùwá kan padà ká ọ̀kan kan. Ṣé bàtí márùwá ti ṣe ìmọ̀ tó wà ní márùwá ni ọ̀? Márùwá máa fẹ́ ìmọ̀ lọ. Ó ti ní sí nínú ìgbésẹ̀ tó ti yẹ padà. Bẹ́ẹ̀ àwọn ìjọba láti ṣe láti wá sí ọlọ́pàá kan àbí bọ́ọ̀ì kan I don't know me sure bí ọlọ́pàá àbí kò ṣe ọlọ́pàá ó dé fìlà black mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́ àti fídíò ẹ̀ ó dúró sábẹ́ igi níwájú sontu gangan ó dúró sábẹ́ igi níwájú sontu gangan ẹ jẹ́ nǹkan flash fídíò ẹ̀ fún yín kẹ́kọ̀ọ́ mọ̀ ẹni tí mò ń sọ fídíò yẹn pọ̀ o ẹ jẹ́ nǹkan flash fídíò yẹn kẹ́kọ̀ọ́ mọ̀ ẹni tí mò ń sọ kó lè mọ̀ pé mo káàsì òun 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 mo ń bọ̀ kó lè mọ̀ pé mo káàsì ẹ ọlọ́pàá yẹn wà lábẹ́ igi bọ́ọ̀yì àbí àdéhùn bí bọ́ọ̀yì àbí mi ṣú ọ̀ṣà tó kò tẹ́ wọn wọ uniform ó wá receive call yẹn tó receive àwọn tèmi náà ní kọ́ máa vigilant wọ́n rí wípé ó gba call bóyá gba call yẹn ó wá pe àwọn bọ́ọ̀yì méjì kan àwọn bọ́ọ̀yì méjì yẹn náà wà lára mọ́tò màá fi wọ́n ràn yín sìn o kẹlẹ́mọ̀kẹ́ mi jájú yín lọ ìjà tó mi sẹ́ẹ̀ ó wá sọ fún àwọn ó wá pé àwọn bọ́ìsì méjì tó wà lára mọ́tò wípé wọ́n ní bọ́ọ̀yì yẹn wà nínú mọ́tò báyìí mọ́tò tó kọjá wọ́n ní bọ́ọ̀yì yẹn wà nínú ẹ̀ ó dárúkọ mi ṣé dárúkọ mi táwọn tèmi yẹn gbọ́ pé wọ́n ní ọ̀kan lọ́mọ wà nínú mọ́tò báyìí èmi dẹ̀ fẹ́ lọ yìí sí ara mi kí n padà wá síbẹ̀ yẹn padà nígbà tí mo máa lọ fi turn ọ̀rọ̀ pé mò ń turn lọ́wọ́ báyìí àwọn tèmi kàn ń hálà mi ni pé ọ̀kan lọ́mọ wọ́n ti káàsì inú mọ́tò tó wà o má padà wá síbẹ̀ yẹn mọ́ tó pọ́lọ́jọ́ pọ́lọ́lọ́ àwọn tí mò ń sọ lélẹ̀ yẹn máa wò wọn ẹ wò ẹ̀wọ̀n bọ́ọ̀lù méjì tó dúró tára mọ́tò yẹn àwọn ni wọ́n pè ọlọ́pàá yẹn lélẹ̀ mò ń bọ̀ ọlọ́pàá yẹn lélẹ̀ mò ń bọ̀ fẹ́ fi nǹkan kan ràn yín bẹ́ẹ̀ ok ọlọ́pàá yẹn ni máa fi ràn yín sìn o bí ọlọ́pàá ni bí àkójọ mi ṣáà mọ̀ wà lábẹ́ igi tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn ní sontu fídíò yẹn pọ̀ ẹ̀wọ̀ abẹ́ igi yẹn ibi tí wọ́n yẹn dúró sí yẹn ibi abẹ́ igi yẹn ibẹ̀ lẹ́ni yẹn ti receive call bí àgbà receive call ó wá pe àwọn méjì tó dúró yìí ṣe ti rí wọn tọ́dọ̀ ẹgbẹ́ wájú sontu lélẹ̀ padà wá ṣẹ́ni àwọn méjì tó dúró yìí ó wá pè wọ́n pé wọ́n sọ wípé bọ́ọ̀ì yẹn wà nínú ìníjà yín tán jẹ́ kí wọ́n fi yókù lẹ̀ a máa lò fún evidence ní ẹ̀yin wèrè ẹ̀yin ti gọ̀ sí ẹ̀ gọ̀ ẹ máa wá gbọ́ lọ o ó wá pe àwọn bọ́ọ̀ì méjì yẹn wípé wọ́n ní bọ́ọ̀ì yẹn wà nínú mọ́tò báyìí báwọn bọ́ọ̀ì yẹn ṣe gbé márúwá nìyẹn fẹ́ lọ cross mi lọ́wọ́ iwájú ọ̀pọ̀lọjọ́ ọ̀pọ̀lọlọ èèyàn jẹ́ èèyàn lọ ṣé báwọn bọ́ọ̀sì ṣe gbé márúwá ọwọ́ iwájú to the extent pé wọ́n bí pé mò ń padà bọ̀ ní sport yẹn nígbà tí àwọn tèmi ti pè mí pé wọ́n ti káàsì ẹ ọ̀kan lọ́mọ mo kàn gbé gba bòmíì ni ṣé ní bòmíì tí mo gbé gba yẹn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́gbọ́n nẹ́tíwọ̀kì wọ́n flag program wọ́n ti ń flag ẹ̀ padà o ó tún ti ń dùn wọn o ẹ bá mi tẹ love like and share ó tún ti ń dùn wọn ó ti ń dùn wọn kí lélẹ̀ ẹ bá tẹ love like and share wọ́n ti fẹ́ flag program yẹn fa kí ló ṣẹlẹ̀ ẹ tẹ love like and share o. àwọn èèyàn tẹ love like and share dáadáa mọ́ wọn. ẹ bá wa tẹ love like and share bá wa tẹ love like and share wọ́n ti fẹ́ flag wọ́n ti fi flag program yìí. àwọn èèyàn tẹ love like and share dáadáa mọ́ wọn. ẹ tẹ love like and share ẹ gbọ́wọ́ lórí love like and share o. ẹ gbọ́wọ́lé má kí wọ́n tún. ẹ má kàn flag program yìí o má kàn flag ọ̀rọ̀ yìí ń choke wọn ó dùn wọn gan lánàá
ó dùn wọ́n, ó dùn àwọn wèrè. Ìkọ́ tó ṣẹlẹ̀ fọ́nì gan lánàá, ó fọ́nì gan o, fọ́nì gan. Àjẹ́ tójò pa lóru ni kò ní délé sọ. Àjẹ́ tójò pa kò ní délé sọ. Ẹ tí gbọ́n kankan, àwọn èèyàn tẹ love like and share program yìí dáadáa mọ́. Àjẹ́ tójò pa kò ní délé sọ. Now nígbà tí ó di pé mo lọ tọ́ọ̀nù yẹn, tẹ́mọ̀ àwọn tèmi ti jẹ́ kí n mọ̀ pé wọ́n ti cars mọ́tò yẹn o. Kò dẹ́jú mọ́tò kan lèmi ń lò ní Nàìjíríà. Mọ́tò yẹn gan látàná yẹn ẹni tó ní tó ti gbé mọ́tò ẹ̀ lọ aláyé tó rí. Nígbà máa tún dé Ìbàdàn lénìí, ẹ pé mọ́tò mi mo tún ti wà nú ẹ̀ ní Ìbàdàn. Mo ti gba mọ́tò mi láàárọ̀ ìgbà máa dé Ìbàdàn. Torí Ìbàdàn ni mo wà báyìí, má ní mi ò sá lọ o. Mo wà ní Ìbàdàn, mo dẹ̀ ń padà bọ̀ lÉkòó, mo ń padà bọ̀ lÉkòó, má ní mi ò sá lọ. Mo sáyé wá, ẹ mọ̀ pé kò sí bí wọ́n ṣe máa bísí tó, èmi ò ń bísí débi máa ráyè fámílì mi o. Ìyàwó mi ní nǹkan tó fẹ́ torí ó ní àwọn site kan táwa tó ń ṣe lọ́wọ́ ń bàdàn, a lọ ra electronics, a lọ ra gbogbo electronics ní àárọ̀ yìí, wà láì mọ́ bá kiri látàárọ̀. So that ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò gbà àsìkò tí má ráyè fámílì tèmi o, ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò gbà tèmi o, èmi mo náyè fámílì mo ní gbogbo ẹ̀. But títọ̀ yẹn má got pé èdè pé mo gbégbá bò mí, mo wá lọ sí ọ̀nà tó jìn, mo ṣáà lọ turn, getting to know pé bí mo ṣe ń lọ yẹn márúwá yẹn ó sì ń tẹ̀lé mi, èmi ò mọ̀. Ṣé mọ̀ pé lónìí kan márúwá pọ̀, mi ò dẹ̀ mọ̀ nọ́mbà márúwá yẹn, sọ́dọ̀ mi ò lè sọ pé márúwá báyìí ló ń tẹ̀lé mi, márúwá yẹn ṣáà ń tẹ̀lé mi. Nígbà táwa dé spọ́ọ̀tì kan, mo wá sọ fún dírẹ́fà pé park síbí báyìí, bọ̀ tó bá fẹ́ park gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n, òun fẹ́ park bí kí wọ́n fẹ́ park kíyàn kọjú sára lé báyìí kó wá gbèdì síta. Mo níwọ̀n kí n páàkì bẹ́ẹ̀ yẹn ní gbòòrò ọ̀dẹ̀ ní ẹni wọ dírẹ́fà yìí, wà á gbèdì sí bí báyìí, wà wá kọjú síta ní in case city. Ó dẹ̀ gbọ́dọ̀ paná mọ́tò ta lélẹ̀ yìí, ó gbọ́dọ̀ paná mọ́tò, dúró síbẹ̀ kó tọ́ná mọ́tò lẹ̀, kó gbẹ́sẹ̀ lórí brake, kọ́wẹ́ wà lórí gear. Bọ́n máa ń ṣe nìyẹn ní gbòòrò, gbọ́wọ́ lórí gear, kọ́wẹ́ wà lórí brake tó yẹ. Adébẹ̀ yẹn kò ju bí i 2 minutes sí 3 minutes lọ, márúwá yẹn kàn ti kọjá níwájú mọ́tò yẹn, wá slow, ó wá lọ páàkì síbi tòsí lọ́ọ̀kan, ó wá make a call. Mo kàn má ní ẹni yẹn, bọ̀bọ̀ yẹn wọ shirt white, inú àwọn bọ̀bọ̀ tó dúró yìí ni bọ̀bọ̀ tó wọ shirt white gangan yẹn, àwọn méjì ló wà ní márúwá yẹn, ó wọ shirt white, àwọn dawẹ́ white yẹn. Mo mọ ojú ẹ̀, mo ti káàsì ojú ẹ̀ o, fídíò ẹ̀ wà nílẹ̀, gbogbo ẹ̀ wà nílẹ̀ o, ẹ má wọrí o. A ní ẹ gọ̀, mi ní lò tán ni. Bí ó kàn kọlù ni, kò ju bí 3 minutes lọ, bí kórópè yẹn ṣe dé nìyẹn. Àwọn tó wà ní boys tó wà ní kórópè yẹn, at least tí bá fojú kà wọ́n á tó 10 tán fúnra wọn ní kórópè yẹn, àti ọ̀kadà méjì. Àwọn méjì wà lórí ọ̀kadà kọ̀ọ̀kan. Àwọn bíi 10 wà nínú kórópè. Kẹ́ lè mọ̀ pé Ọlọ́run tó ń ṣọ́ mi ju Ọlọ́run sójà lọ o. Àwọn boys méjì tó wà ní márúwá yẹn náà gbogbo wọn kọ̀ rọ̀ bọ́lẹ̀ ni. Mo ṣe fẹ́ wò pé ṣọlọ́pàá lọ́lọ́pàá nìyẹn ṣáà bá àwọn boys. Ṣé pé mo sọ pé mi ì ríro tẹ́lẹ̀? Torí bọ́lọ́run ṣe yọ mí láàárín wọn, ó máa yà yín lẹ́nu o. Bí wọ́n ṣe bọ́lẹ̀ bá kàn bo mọ́tò mi ni. Wọ́n bo mọ́tò mi. Àwọn 3 dúró síwájú mọ́tò. Àwọn bíi 4 wá sápá báyìí, àwọn kan ń sáré gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n ọmọ ọpọlọ táà ti gbárù géèmù yẹn rà. Mo ní dírẹ́fà ta lélẹ̀ yìí, ó mọ̀ kí mo wà lórí prógráàmù. Hello ẹ jẹ́ má bínú. Ṣé tí bọ́yẹ bo mọ́tò yẹn báyìí, gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n, text mi, mo wà lórí program, má pè mí, text mi ṣùgbọ́n. Ṣé bọ́yẹ bo mọ́tò yẹn gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n, àyèmọye irú ẹ̀ tẹ́lẹ̀. Mo sọ pé Saidi, mo sọ pé ewúrẹ́ ò ṣe é wì láàyè. Ṣùgbọ́n kan ni mo sọ fún ẹni, mo ní ewúrẹ́ ò ṣe é wì láàyè, ọmọ ẹranko máa dáná rù. Dákun,
ó tún padà wá kó bá àwọn ọlọ́pàá nísìn torí mi ò bí àwọn tó wà ní mi ò rí wọ́n lé ọlọ́pàá tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá pẹ́ àwọn ọlọ́pàá bí wọ́n ṣe wá sọ yìí sìn pé àwọn ọlọ́pàá ló wá ọlọ́pàá yẹn ó ti kó bọ́ ọlọ́pàá yẹn wàhálà ó ti kó bà torí pé ọlọ́pàá tó wá àtáàkì mi lánàá yẹn tí wọ́n sọ pé o pè yẹn ọlọ́pàá tó pè tó sọ pé mo wà ń ta tó sọ pé mo wà ń ta yẹn ọlọ́pàá yẹn máa mú proof of evidence pé mo send anything sí mi before yesterday wá ó máa proof ẹ̀ ní court of law wípé òun send the invitation sí mi rí àbóhun pè mí rí débi wípé ó ní gut ẹjọ́ mọ́ ń bọ̀ o ó ní gut láti wá àtáàkì mi torí àtáàkì mi yẹn mọ́ ń bọ̀ ẹjọ́ má bínú ọlọ́pàá yẹn máa proof ẹ̀ ní court of law ṣóyé ó máa proof ẹ̀ ní court of law gut tó bá ní evidence tó bá ní lọ́wọ́ wípé ókè o òun ti pè mí rí before on the 18th of January yesterday yẹn o àbí òun send the invitation kan sí mi before on the 18th of January débi wípé ọlọ́pàá yẹn wá ní gut láti mobilize àwọn tout láti wá attack mi oh my God are you playing ó dà tọ́lọ́wọ́n ò bá ṣe mí bó ṣe ṣe mí lánàá yẹn ṣé báyìí máa attack mi nìyẹn ẹ jẹ́ wá sọ pé mo ṣe kó láàrin wọn fún yín torí ìwọ tó fẹ́ mọ bó ṣe kó láàrin wọn àwọn mẹ́ta tó dúró síwájú mọ́tò àwọn méjì àwọn mẹ́rin wà lápá báyìí àwọn mẹ́rin wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò báyìí wọ́n fẹ́ try láti ṣílẹ̀kùn mo sọ fún dírẹ́fà pé ṣáà lock mo kàn ní dírẹ́fà move ṣe tí àwọn mẹ́ta tó wà níwájú mọ́tò yìí ṣe tí àwọn mẹ́ta tó wà níwájú mọ́tò yẹn èmi ò mọ condition tó wà báyìí o èmi ò mọ condition tí wọ́n wà o èmi ò lè sọ condition tí wọ́n wà o torí n tó lè bá múyàn wá dúró síwájú mọ́tò mi tó wá dúró síwájú mọ́tò láì wọṣọ ọlọ́pàá láì gbébọn dání láì ṣe nǹkan kan láì wọṣọ ọlọ́pàá láì wá dúró síwájú mọ́tò mi pẹ̀lú àwọn boys tí wọ́n yí wáyé pọ̀ tó yẹn ẹ má bínú o èmi ní kí mọ ọlọ́run tí dírẹ́fà mi máa lọ ni o kó máa lọ tọ́ra ẹni tó bá dúró síwájú mọ́tò yìí wà mọ́ èmi wà mọ́ condition ojú ẹ̀yìn àjẹ́ tójú pa lóru ni o àbí àjẹ́ tí mọ́tò gbá lóru ó máa sọ bí tó ti ń bọ̀ fáwọn ará ilé ẹ̀ o torí pé ẹ fún mi invitation ẹ invite mi ẹ pè mí ẹ kàn fẹ́ lo police harassment fún mi ìbọn náà ti ń ṣerú ẹ̀ ìbọn náà ti ń ṣerú ẹ̀ ẹ dákun ìbọn náà ti ń ṣerú ẹ̀ ṣé wàá bí pé èmi jọ́ mọ àṣẹ máa dúró èmi máa wá dúró orú ẹ̀ máa wá dúró pé èèyàn bíi 15 lórí mọ́tò mi ṣé o mọ̀ nǹkan tó ń pè ní ìgboro ni màjàmásá ló ń pè ní ìgboro màjàmásá ni àti pé tó bá pé àwa gan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹ ká ṣe nọ́mà ni ìwọ́n táwọn mi kọ́ la máa wí wọ́n spanner my laws ìbá wò bẹ́ẹ̀ lọ́n kí wàhálà ṣe làwò kì í jà àwò dẹ́ àtàkì èèyàn so that tí má wá kúrò níbẹ̀ tí má wá lọ ẹja kun ṣé èmi lọ lọ́run tí mo ní pé àwọn tó rán wá kán gọ̀ ni ọlọ́run ló lọ wájà nínú mi báyìí ní àìdí ìsàdáhùn àmì náà lè fi ìsàdáhùn àwọn ọlọ́run ló lò fún wọn tí wọ́n ń pariwo lẹ́nu ìsìn pé ó sá lọ ìpàkọ́ ẹ̀ ń kọ́ lẹ́sẹ̀ mọ́tò ẹ̀ ń sáré kìnní kan orí ẹ̀ ń gbálẹ̀ ẹsẹ̀ ẹ̀ ń gbálẹ̀ orí ẹ̀ ti dàrú mọ̀ pé orientation ju orientation lọ orientation ju orientation tí wọ́n mú wá fẹ́ sọ kíní kan fún ẹ tí wọ́n á kó bára ẹ̀ ọ̀rọ̀ tó gbà kó bára ẹ̀ ni pé ìwọ tí ẹjọ́ ẹ ti wà ní Federal High Court lẹ́kọ̀ọ́ lórí fundamental human rights òun lélẹ̀ ìwọ tí ẹjọ́ ẹ ti wà lẹ́kọ̀ọ́ lórí fundamental human rights orúkọ ẹ lélẹ̀ jẹ́ kí n fi hàn ẹ́ ìwọ tó orúkọ ẹ ti wà ń bẹ̀ tí ojú ìjọba lọ ní tó ti rí orúkọ ẹ lélẹ̀ Saheed Shittu tó ti rí torúkọ ẹ nìyẹn ń bẹ̀ Saheed Shittu onírí yòókù ìwọ tí o ti wà nílé ẹjọ́ tí mo ti gbé lọ sí ilé ẹjọ́ pẹ̀lú àwọn tó kù ẹ̀kọ́ wípé ẹ̀ ń lo police harassment fún mi ẹni kí n má wá sílùú bàbá mi o tún wá kó bá rẹ pé ìwọ ló ní kí wọ́n lọ àtáàkì mi ìwọ ló pọ̀ ọlọ́pàá ṣé o ti rí nǹkan tí mò ń retí ń sìn ní pé mò ń retí ọlọ́pàá tó máa padà wá pè mí àbí mò ń retí ọlọ́pàá tó máa náà fẹ́ wá ṣe wá send invitation sí mi
kọ́lọ́pàá yẹn mọ̀ pé òun ti rúgbó ẹyin o, màá kàn forúkọ ẹ̀ sínú, màá kàn lọ sáàfù òun náà ni, kò sí wàhálà, màá lọ wọ́n máa sáàfù òun náà ni, ká lọ pàdé ní court of law. ìmọ̀ àtọ́lọ́pàá yẹn máa lọ pàdé court of law. Evidence tọ́lọ́pàá yẹn bá ní lọ́wọ́ tó fi wá àtáàkì mi before invitation yẹn, á wá sọ fún mi. Ó gbọ́, dáṣọ pé mo sọ pé ó gọ̀. Ṣé dáhùn tó fi gọ̀ ní pé èmi tí mo ní ẹjọ́ tó ṣẹlẹ̀ sí mi ò sọ nǹkan lórí ẹ̀. Irú tó fi gọ̀ ní pé kò yẹ kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Àní ò ní làákàyè. Báàbù làákàyè. Èmi tí mo mọ̀ pé mo ti tiẹ̀ sí free. Mo mọ̀ pé wàá rọ́ọ̀lù báàbù àyà yẹn, wàá rọ́ọ̀lù. Ṣé ò padà rọ́ọ̀lù nsìn? Ó ti padà fún mi lẹ́fídẹ́ǹsì máa lò ó. Mo ti ní evidence máa lò pé ẹ̀ ń lo police harassment. Nídìí eléyìí, ẹni ọlọ́pàá tó bá wá tí n bá rí invitation láti so ń tú omi ìsọ̀bò mi o, láti so máa serve everybody. Nídìí eléyìí àṣírí wọn ti tú o. Bó ṣe lo attacking lamẹ́ríkà náà tó lo attacking Nàìjíríà, but ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ dákun ṣé mo mọ ara aṣọ ni. Ẹ dákun ṣé òun ò mọ ara aṣọ. Bóyá ń sá kiri tó, ó sá kò lẹ́kọ̀ọ́, ó sá lọ sí Lòbù, ó kó ń Lòbù, ó sá lọ sí Ìlọrin, ó kó ń lọrin, ó sá lọ sí Àbújá. Láti Àbújá wọ́n ti kágbó ẹ̀ padà sékòó. Láti Àbújá wọ́n kágbó ẹ̀ padà wá sékòó. Ta ló mú ẹ l'Àbújá? Ọlọ́run ni. Ta ni kò jẹ́ kí wọ́n rí mi mú lánàá? Ọlọ́run ni. Kò sí bí èèyàn ṣe mọ ara aṣọ tó Ọlọ́run Allah. So that Ọlọ́run tó fẹ́ kó tún ṣìṣe, gbogbo àrà tẹ bá ń dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmùdá, ó máa di ọ̀ràn sí yín lọ́wọ́ ni. Kò sí wàhálà o. Ọlọ́pàá kankan ò invite mi o. Ọlọ́pàá tó bá dẹ̀ ní evidence pé òun invite mi before attacking yesterday ní zone 2. Sáyé rẹ̀ ó sọ gbangba máa pọ́n ń wá mi ní zone 2, pọ́lọ́pàá ń wá mi, pọ́dẹ̀ wá attack mi lánàá. Ó ti tó fún mi ní evidence. That's what I need for evidence that you want to use police harassment for citizens of Nigeria and citizens of the United States of America. Ẹ wo, ẹyẹ yọ mi, kò jù báyìí lọ, kò ń dùn kó pọ̀. Ṣùgbọ́n àwọn mẹ́ta tó wà wájú mọ́tò mi yẹn, àwọn méjì, wọ́n ti kódà kí mo rí pé àwọn méjì kan wọ́n tètè kó wájú mọ́tò. But mo rí pé ẹnìkan wà nù wọn jẹ́ pé lọ́wọ́ ìbólẹ́ ní ẹ máa wà ná. Ẹjọ́ ó ti máa ní yàrá ya injury. Àwọn wèrè wọ́n wá bẹ̀rẹ̀ sí gbá mọ́tò, wọ́n fọ́ mọ́tò, wọ́n gbá ogbó ẹ̀, wọ́n bà ogun mọ́tò jẹ́. Mọ́tò bàjẹ́ bọ̀, wọ́n gbá ogun bọ́dì mọ́tò. Mi ò ń parọ́, wọ́n fọ́ gíláàsì mọ́tò, wọ́n fọ́ bọ́dì, gbá ogun bọ́dì mọ́tò, wọ́n ju òkúta, wọ́n ṣe gbogbo ẹ̀, ara ń ta wọ́n. Ẹ bá wa mú o, ó ti ń sá lọ o, ibo ló fẹ́ gbà o, ọ̀nà kọ̀tún ló gbà, ọ̀nà sáré. Àwọn amátíọ̀ ló rán wa. Àwọn amátíọ̀ ṣé yẹ àwọn amátíọ̀ ló rán wa. Tó bá dijọ́ mi, ṣòtírì tó ní injúrì yẹn kò ní dúró síwájú mọ́tò mọ́. Èyìnbó tó ṣe mọ́tò gan ò ń dúró síwájú mọ́tò. Ọ̀dẹ̀ ló máa ń dúró síwájú mọ́tò. Èyìnbó tó ṣe mọ́tò kò kí ń dúró síwájú mọ́tò, torí mọ́tò bó ṣe rí yẹn ń gbọ́ mojú èyìnbó tó ṣe. Mọ́tò gan ò mojú èyìnbó. Kí wèrè kan wà lọ dúró síwájú mọ́tò. Èmi ò mọ bí tẹ́ni yẹn wà báyìí o. Bismillah kúlú Allah in advance. Ilé ló lọ tàràrà, ilé ló lọ tàràrà. Àwọn bọ́ọ̀sì ìsà yìí dìre ilé o. But mo rójú ọmọ àjàlá ń bẹ̀ nínú àwọn bọ́ọ̀sì tó wà yẹn. Àwọn evidences mi nìyẹn. Ilé ló lọ tàràrà, ilé ló lọ tàràrà. Bọ́ọ̀sì ìsà yìí dìre ilé o. Ilé ló lọ tàràrà. Bóyá ẹsẹ̀ ló kàn o, ilé ló lọ tàràrà. Bóyá apá ló kàn o, ilé ló lọ tàràrà. Bóyá ojú ló fọ́, bóyá ojú ló fọ́ o, ilé ló lọ
tààrà bóyá spinal cord ló kàn o ilé ló lọ tààrà kí ló mú yín àtáàkì kí ló mú yín àtáàkì mi ò self defence náà pẹ̀lú ẹ̀ in court of law self defence náà pẹ̀lú ẹ̀ in court of law anything tí ó bá ṣẹlẹ̀ sẹ́ni yẹn wọ́n náà spinal loss self defence náà pẹ̀lú ẹ̀ torí mi ní dúró kẹ́ attack mi ọlọ́pàá kankan mi wọ yúnífọ́ọ̀mù wọn ṣó nǹkan kan wá attack mọ́tò tẹ̀lé tí ń tẹ̀lé mi látàrí wèrè ní kí wá dúró déyìn olóṣì wa ń pariwo ẹtúgbọ́ lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹtúgbọ́ lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹtúgbọ́ lẹ́nu ẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ lánàá pé wọ́n wá attack mi ẹgbọ́ lẹ́nu ẹ̀ ẹtúgbọ́ lẹ́nu ẹ̀ ẹ jẹ́ n tútù play fún yín mò ń bọ̀ òun ló náà òun èèyàn wá kọ́ wá attack mi ẹgbọ́ lẹ́nu ẹ̀ ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ o. àná ní 18 ẹ gbọ́ ìtò ṣe lóru lélẹ́yìí o. 157 to 2 kí ni. ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan sí. 157. òru tán fílẹ̀ náà ló ń ṣe fídíò yẹn kó sún mọ́jú. 157 1 pé ó ti kejì ló kọ́ 157 ẹni 90. ẹ máa wá gbọ́ o ọlọ́run ó ti sọ déètì fún ara ẹ̀ on the 18 lélẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá tó bá lóun send invitation sí mi á wá gbé jáde. nígbà táwọn ọlọ́pàá fẹ́ mú onírọ́ táwọn ọlọ́pàá fẹ́ lè mú ní sòtù kò ṣe dúró ṣùgbọ́n lóun ní kinní kan lọ́wọ́ òun lélẹ́yìí ó ní kinní kan lọ́wọ́ ó sáré àwọn ọlọ́pàá fẹ́ mú wọ́n fẹ́ bò ó já pàmò gbà ń sòtù mo gbọ́ pọ̀ bá ìwà àdàgbọ́ ẹ̀yìn ọlọ́pàá kílẹ̀ wò ọba àwọn gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́ mú wa wọ́n lé ó sá yàláyà eré ó sá eré. èmi tí mi bọ́lẹ̀ nu mọ́tò nínú mò ń sáré. èmi tí mi bọ́lẹ̀ nu mọ́tò. wà á dẹ̀ yọ̀wé ọwọ́ ẹ̀ fọlọ́pàá. ọ̀ṣọ́ ọlọ́pàá náà ń pè é báwọn bọ́ìsì. o ti kó bọ́lọ́pàá ẹni ọlọ́pàá kan wọlé pẹ̀lú àti ohun tú o. ó sáré ní olè agéjì. mo ń sọ o ọlọ́pàá tó bá pè mí àá pàdé ní kóòtù ni o òun ló sọ bẹ́ẹ̀ àá pàdé ní kóòtù ni o torí ẹ ti lo harassment fún mi before invitation o. ọlọ́pàá fẹ́ mú ó sá eré bí ó sáré ẹsẹ̀ ń kọ́ni ó ń kọ́ látàrí. ẹ̀yà kọ́ọ̀tù ẹ̀kẹ́ sẹ́ni sàtàwọn ọlọ́pàá yín o ọlọ́yin ọlọ́pàá gbọ́dọ̀ pè mí o torí o invite me before harassment o. ó sá dànù pátápátá. ṣe ti gbọ́ so that ìyẹn ti tó fún mi ní ẹ̀rí wípé ohun tó ṣẹlẹ̀ sí mi ní sontu lánàá Saheed náà àwọn ọlọ́pàá ní ó túmọ̀ sí wípé ṣó nẹ̀tọ́ lábẹ́ òfin kọ́lọ́pàá máa ń invite mi kó má kọ́ọ̀lù mi kẹ̀dẹ̀ wá àtáàkì mi àwọn ọlọ́pàá bíi àwọn èèyàn bíi 12 kan wá àtáàkì èèyàn lẹ́ẹ̀kan náà ẹ̀yin èèyàn ṣé kí n fààyè kọ́ọ̀lù lẹ́ẹ̀lẹ́ ní káwọn èèyàn tiẹ̀ kọ́ káwọn bíi mélòó kan kọ́ọ̀lù ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ yìí pé wọlé ṣé ó máa ń lọ bẹ́ẹ̀ ní court of law mo tẹ̀ fẹ́ pe barrister jẹ́ n pe lọ́ọ̀yà mi ná jẹ́ n pe lọ́ọ̀yà mi ṣé ó lọ bẹ́ẹ̀ ní court of law lọ́ọ̀yà fẹ́ kó pè wọlé lọ́ọ̀yà fẹ́ kó pè wọlé kò tẹ̀ nídìí anybody pè wọlé ọ̀rọ̀ lọ́ọ̀yà mi àsọ lẹ́tà kí lọ́ọ̀yà máa lọ já wọn nǹkan tó máa ṣe pè wọlé mi lo American number mi yẹn ní oh my God mi lo American number mi yẹn ó dáa ẹ jẹ́ kí n fún yín ní WhatsApp Nigeria number tí mò ń lò torí pé American number mi yẹn mi ò lò báyìí o èèyàn tó bá pè mí yẹn ò lè wọlé American number yẹn mi ò lò American number +1 347 465 65 yẹn ò sí lọ́wọ́ mi báyìí American number yẹn +1 347 465 6509 kò sí lọ́wọ́ mi rárá báyìí so that Nigeria number tí mò ń lò mi ti ẹ̀ fi Nigeria number mi lẹ̀ ìfi Nigeria ẹ̀wẹ̀ má pè mí ẹ jẹ́ máa lọ mi ní Nigeria number mi dẹ̀ ní American number dẹ̀ sí lọ́wọ́ mi so that ẹni tó bá nóun send mẹ́sẹ̀gì sí mi kó lóun mú proof wá o before yesterday ni o tó bá ti sí proof apàdé ní court of law subhana rabbika wabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin ilé ló lọ tarara ilé ló lọ tarara àwọn bọ́ìsì rèlé o ilé náà lọ tarara ara ilé lẹ́ni tó ń pè mí yìí o ara ilé lélẹ̀ talélẹ̀ ara ilé lélẹ̀ ó dà pé ìwọ ti ní Nàìjíríà nọ́mbà mi lọ́wọ́ hello.
Wa alaikum salaam wa barakatuh. Hello. 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 Ó náà òun ò lo. Ẹ wo, ẹ jẹ́ kí n máa wá lọ báyìí.